Me ave boy ne urobo Okpan, me ra ma biare. Kemu lo shere. Ko e ifejo binyo ko ire ni Belgium, ko ire nyu me o yetiena. Belgium na obramli moto na. Eto yan wa wo kikoko. Woda be utoma ajesa mi Belgium ni oja e fayo. Biko urobo aba ti Belgium ni re riku apo re. Bisi agwari o. Yeah. Ni mu ne bi yo. Arhibo bonye ayo ri ku magbe na. Arhibo bonye ayo ku magbe o. Arhibo bonye ayo ku magbe. Arhibo bonye ayo ku magbe na. Eva won ma je ko bi ku mo bo ko yin wo gbe o. Arhibo bonye ayo ku magbe. Wo ji ri gbo wen omo bo ko wo gbe ado. Arhibo bonye ayo ku magbe. Joyo wani yogare gari nle oje baje o baje o baje do oje baje o baje yogare gari nle oje o baje o baje o baje oje baje o kori me no gari do oje baje o la me mo gari do oje baje o la me mo gari do oje baje Oyo,
Osimi. Oji Oke Sunday. Agudu Ayorikowa. Vice Chairman. Alias Omeni. Oji Obiki Nati. Nọ́kí Olóde. Alias Oṣewéwé. Òṣèré lè pèlè lórí kọ̀kọ́. Ó yọrí kí Gọ́dún wí ní o. Gọ́dún wí ní agbẹ́kùnrin. Ọ̀yọ́rí orúkọ kan náà. Àdàsúlò ọ̀yọ́ kásá. Àìmọ́ àdóòmà. Ó yọrí kí Jọ́sà pé kéka. Èmi ló kọ́ yé wọ́n rà. Gbogbo àgàjẹ́ gbọ́dọ̀ jẹ́. Jọ́ni mọ́ àdó. Àdúgbò orí rẹ̀ o.
lè fi ó kàrà ó yóò fi tọwọ́.